ọmọ Yorùbá àṣírí àwọn tó dẹ pàkúté fún olóyè àṣírí wọn ti tú. Àṣírí pàkúté tí wọ́n dẹ fún olóyè àṣírí ẹ̀ ti tú. Mo máa ń sọ fún yín Ìgbòho ṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá orí nǹkan fìrí tabarírin ká ní arérin ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ pọ̀ ládéládé ládé aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin. Ẹ̀yin bàbá àtìyá wa gbọ́ àwọn òwe tí ẹ̀yin àgbà parí ẹni kàkà kọ́mọ olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná ayé aṣá náà ni kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá. Now a máa yà yín lẹ́nu pé mo ní wọ́n dẹ pàkúté kan fún olóyè tó ẹpọ́ lọ́wọ́ dẹ́ gbé wọn borí ẹ̀. Now màá kọ́kọ́ play fídíò kan fún yín náà ó possible kẹ́nìbọ̀dì máì tí ì rí fídíò yìí màá play ẹ̀ fún yín. Tí n bá wá play fídíò yẹn tán màá wá ṣàlàyé ṣe àwọn àṣírí pàkúté yẹn fún yín. Fídíò bí 6 ni mo mú wá bọ̀ ìtí mo kọ́ fẹ́ play yìí òun ni ibẹ̀ lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ bá mi pín fídíò yìí síta mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀yìn. Ọmọ Yorùbá ẹ jẹ́ a máa jó ká máa yọ̀ ẹ jẹ́ kí inú wa máa dùn lásìkò yìí torí pé Ọlọ́run fún wa lẹ́ni tí ó tó dúró tì ẹni tó ṣe fẹ̀yìntì ẹni tó mọ ohun tó ń ṣe ẹni tó gbọ́n nínú tó gbọ́n níta ẹni tó lọ́n fún ní ọgbọ́n ìmọ̀ òye olóyè Sunday Igboho ló ń jẹ́ bẹ́ẹ̀. King Solomon of our time wọ́n lè má ní lifetime kan náà. Now ẹ jẹ́ play video yẹn mi tí lè sọ anything. Video yẹn ló máa bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tẹ máa fi understand pé iná ta bá dáfẹ́ yẹ gúnugún ẹyẹ mi la fi máa sùn tí bá da orí òwe kodò ó yẹ wò. Ọmọ Yorùbá ẹ ti rí fídíò yẹn kábíyèsí Elédùmarè ẹ wá sọ pé Ọlọ́run ò sí pẹ̀lú ọmọdé yẹn mọ́. Àwọn tó ń ṣe protest yẹn sìn bóyá ni wọ́n pé 50 bóyá ni wọ́n pé 50. Àwọn tẹ̀lé rí bó ṣe wà yẹn now sí àwọn tẹ̀rí tó jáde tó protest wọ́n pín sọ́nà méjì. Àwọn tí ìjọba máa dà síta ń pé ẹlọ́dọ́gbọ́n ṣe bẹ ní pé ẹ nífẹ̀ẹ́ Tinubu ó yẹ ìkọ́nú ẹ jáde ẹ lọ síbi báyìí kẹ́ ṣe bẹ ní pé ẹ nífẹ̀ẹ́ Tinubu. Now pàkúté tó wà ń bẹ̀ ni wípé wọ́n lo máyégún láti lè tíga ìbínú Chief Sunday Igboho láti lè fọ́ọ̀sì Chief Sunday Igboho láti jáde síta. Mo sọ fún yín mo ní àwọn international communities wọ́n gbé ọ̀rọ̀ wa yẹ̀ wò gbogbo ẹnu ni mo fi sọ. Wọ́n dẹ̀ wá gbogbo ọ̀nà láti táàgì wa bọ̀ wọ́n rí. Wọ́n tún wá fẹ́ lo opportunity protest wà nílẹ̀.
òun lẹ ṣe rí tí mo sì láwọn fídíò tí mo ti fẹ́ play òun lẹ ṣe rí tí Máyégún tó jáde tó dúndùn èṣù pé Sunday Igboho wọ́n ti gbà wọ̀dì, wọ́n ti ṣe kinní kan, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo, even when you don't even have any evidence. Tí gbogbo ayé dẹ̀ rí bàbá yìí nígbà tó wá sí Mẹ̀kọ, tó wá sí Ìlara, tí wọ́n dẹ̀ ń búra tó nígbà tí búra fún wa gan a mọ̀ pé wọ́n jẹ̀ níhùn. Olórí burúkú ọmọ nítorí owó tó fún ẹ tí wọ́n lè fún ọmọ tó bí, owó tó fún ẹ tó yẹ pé wọ́n lè fún ọmọ tó mú ẹ máa bí, owó tí wọ́n dẹ̀ fún ẹ yẹn ṣó lè tán iṣẹ́ ẹ ni. Wọ́n lo Máyégún so that káwa Yorùbá nation kí orí wa lè spark, kí a lè dà jáde. Àwọn Nigerian government ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fly drone tó máa píìkì wa, wọ́n wá sọ fún àwọn àgbáyé pé ṣe ti rí pé wà Nàìjíríà ni wá, pé wọ́n pé inú tó ń bí wọn ní kíní, wọ́n wọ́rọ̀ yẹn wọ́n pèntì ẹ̀. Ká dúpẹ́ pé olórí tọ́lọ́run fún wa wọ́n jẹ́ olórí tó ní gbọ́n, tó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó ní òye. Ẹ wò kó tó ṣẹlẹ̀ ní àná aláàná yìí, àwọn ọlọ́pàá wọ́n kọ̀ déédéé sọ pé wọ́n rí àdó olóró, tàbí gbọ́ bí àdó olóró yẹn ṣe explode. Ẹni tó bá fẹ́ fídíò yẹn kó mẹ́sẹ̀jì máa send ẹ̀ sí yín, tàbí kẹ́ lọ sínú group, kẹ́ lọ sínú fan base mi, màá jù síbẹ̀ after this program. Mi ò fẹ́ play ẹ̀ torí tí n bá play ẹ̀ torí nǹkan tó explode mbẹ̀ ó yẹ ṣe kó yẹ ṣe kó fẹ́ affect mi, torí ẹ̀ ní mi ṣe ní play fídíò yẹn rárá. Ẹni tó bá fẹ́ kó mẹ́sẹ̀jì, ká ní pé a declare support fún protest yìí ni, irú àdó olóró tí wọ́n dictate ní ẹ̀yìn station yìí ọmọ náà wà lágbé síbẹ̀. A lot of nǹkan ni wọ́n plan fáwọn tá à ń ṣe Yorùbá nation tó jẹ́ pé Ọlọ́run ò jẹ́ kó mú wa lẹ́sẹ̀. Ẹ wojọ́ kìíní àná náà tí a lọ sí palace ọba Ìmẹ̀kọ, tí ọ̀gá ọlọ́pàá yẹn sọ pé wọ́n náà àwọn èèyàn wa kan wọ́n jọ máa take advantage Chief Sunday Igboho, wọ́n fẹ́ lọ máa attack àwọn Fúlàní kan kìnnìkan ẹgbẹ́ kan àwọn kan. Tú propaganda yẹn náà. Olúwa mi dẹ̀ jẹ́ kó mọ̀ pé ẹ wá kẹ́yìn èèyàn mi nídìí àti ilé Fúlàní kọ̀ọ̀kan. Tí Fúlàní bá gbọ́ pé Sunday Igboho wọ̀lú kan tó bá jó níṣẹ́ bí fún ara ẹ̀ ló máa fìlú yẹn lẹ̀, gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ níjọ́ yẹn. À ń gbọ́ pé ó ní ẹnìkan tí wọ́n ti jí gbé sínú igbó Ìmẹ̀kọ tí wọ́n ló ti lò more than 2 weeks, bí 2 weeks ní àbí 3 weeks tí wọ́n ló ti wà nígbó pẹ̀lú àwọn ajínigbé. Nígbà tó gbọ́ padé, mo fi Ọlọ́run búra, wọ́n ní àwọn Fúlàní yẹn wọ́n dẹ̀ drop ẹni yẹn, wọ́n dẹ̀ sálọ lẹ́ni táwọn ẹbí ẹ̀ ti ń bẹ̀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  tí wọ́n gbọ́. So àkọ̀dá Ọlọ́run ni Chief Sunday Igboho. Tàbá dẹ̀ máa jáde kò kí ń ṣe irú ẹ̀ Máyégún ló máa tì wá síta. Ìyẹn ló fi máa mọ̀ pé orí ti wá pé àmọ́ ta fẹ́, àwa mọ̀ ta fẹ́, àmọ́ ta ń ṣe. Ọmọ ẹ professor tó wà láàrin wa ni, ọmọ ẹ graduate tó wà láàrin wa, ọmọ ẹ OND holder, HND, PhD, PLC, oríṣiríṣi ló wà láàrin wa. Most of us are learned people, so we knew what we are fighting for. We are not just fighting for fighting sake, we are fighting to gain our freedom. Ẹ wá imagine kí Chief Sunday Igboho ti declare support fún protest yìí, àwa gbé placard dání, end bad governance, end kìnìkan, end ìgbà end àwo. Gbogbo nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn kò kọjá pé kó yọ Tinubu kíṣẹ́ tí máa take over lọ. Àwọn Fúlàní ló wà in charge gbogbo kìíní yìí, àwọn people yìí ló wà in charge yìí, which everybody knew about that. Ẹ jẹ́ tún fi fídíò kan wọ̀nyẹn wò. Small na no be say you go carry tally.
wannan small ka tafi a hankali ba wai dole sai kai gudu din ba tafi a hankali ya ne ya kai da iska ya go slam o an biya gaye ya kai ku tafi a hankali ku yi gudu a hankali baruwan gaya da gaya a tubakenti kai da iska zai na zo na neman ku bakanka ba sannunku ba tali za ku je ku dauka ba ka tafi a hankali ba wai za ka je ka yi kai yayin ka ta ni ka ga yara na yanka tsina ko Let's go! Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, ẹ ti rí fídíò àwọn àmì yẹn, ẹ ti rí fídíò yẹn, ẹ wá dúró àmì tí wọ́n dà síta. So yẹn ní pé Nigeria government ní àwọn àmì tó pọ̀ tó yìí, wọ́n ní àwọn security tó pọ̀ tó yìí, wọ́n ní àwọn combatant tó tó yìí, ní àwọn wèrè ń jí àwọn ìyá wa gbé, tó ń fi tipátipá bá àwọn àǹtí wa sùn, tó ń bá àwọn ìyá wa sùn, tí wọ́n máa bá yàwó sùn lọ́wọ́, tí wọ́n dẹ̀dẹ̀ kọ́kọ́ máa fàtẹ́gùn, wọ́n máa bá ìyá àtọmọ sùn lọ́wọ́, wọ́n á ní kí ọkọ bàbá ọmọ kó máa fàtẹ́gùn fún àwọn afẹ̀míṣòfò. A lot of things ló ti ṣẹlẹ̀ tó justify wa láti pè fún òmìnira ilẹ̀ Yorùbá. We have all what it takes to stand as a country, to stand as a nation. Ẹ̀wà dúró àwọn àmì tó dá síta, àwọn Nigerian government àsìkò tó máa ń da security síta, either during election tàbí irú nǹkan tó bá ń ṣe irú nǹkan báyìí, tó bá ní Fúlàní jíyàn gbèbí kan, ẹ lè má rí ẹyẹ kẹ́ pé wọ́n ní wá, mi ò dẹ̀ blame wọn. Nígbà táwọn guys yẹn ti mọ̀ pé gbogbo nǹkan yìí náà pé géèmù ni, ẹ wo à ń bọ̀, tẹ bá pe àmì àbí ọlọ́pàá gbà mí, ẹ lè pè wọ́n ní aago kan ọ̀sán kó jẹ́ pé aago 12 òru ló máa tó dé, tàbí kẹ́ pè wọ́n láago 12 òru kó jẹ́ pé aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kejì ni wọ́n máa tó wá. Táwọn ẹni tó wá tẹ̀ ti máa lọ tí wọ́n ti gbàgbé pé àwọn wá ṣe anything, tí wọ́n tẹ̀ ní wọ́n ti mọ́ wọn á máa blow side. Mi blame àwọn ẹni ẹlẹ́ni, ibi tí Nàìjíríà sún wọn dé nìyẹn. Ẹ wo Mr. Ṣẹ́gun Bámbọ̀, níbo la mọ̀ tó bọ́rọ̀ máa ẹ̀ délé yìí, nobody is hearing anything again. Nàìjíríà wá di ìlú tó jẹ́ wípé ẹni tí ó bá ti lè engage nínú ìwà bàjẹ́ tó ń wù kò lè jẹ́ lára ìjọba. Àwa ò tẹ̀ sọ pé a fẹ́ jẹ́ kankan, ń táwa ń sọ ní pé ẹ fún wa lómìnira. Ó tún ní fídíò kan náà tí màá tó, okay now ẹ wo fídíò títí mo sọ fún yín pé wọ́n gbé àdó lóró sẹ́yìn báràkì yẹn, ẹni tó bá fẹ́ kó gbé ní màá fún mi, ìkànnì ló sórí fídíò lórí. Àwọn ọlọ́pàá wọ́n ní gadget tí wọ́n fi dictate pé àdó lóró wà bẹ́ẹ̀, wọn ò dẹ̀ lè fi the same gadget kí wọ́n fi mú àwọn bandit tó wà nígbó. Ó ti clear everybody know what is going on.
so báwo lẹ ṣe máa wá expect ẹni tó mọ̀ nǹkan tó ń ṣe tó ń jìjàgbara tó náà fẹ́ jọ tí wọ́n náà fẹ́ orílẹ̀-èdè ta wà náà ìmọ̀pá fẹ́ dá dúró kí ìwẹ̀ níbẹ̀ yẹn tí wàá lọ síwájú protest fún bad government. Ọdẹ pàkúté fún wọn ni, ṣùgbọ́n pàkúté tó dẹ fún wọn ẹlòmíì ló mú. Àwọn olóṣèlú táwa Yorùbá nation bá jáde, àwọn olóṣèlú yìí náà ni wọ́n tún máa dọ́gbọ́n rún àwọn jàǹdùkú wọn wá tó máa tún máa ṣe oríṣiríṣi nǹkan káàkiri all in the name of Yorùbá nation. Àwa ò sí nínú ẹni tí èèyàn létí. Máyégún olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ní Máyégún tí ó tó bẹ́ẹ̀ kó wá Nàìjíríà tó jẹ́ pé nígbà tó wá ń gbà yẹn bóyá ìyá ẹ̀ kú wá sí ìyá ẹ̀ or something like that tó ń bẹ̀rù Nigerian government láti wọlé. Chief Sunday Igboho sọ fún pé má bọ̀ tó up protect ẹ̀ wọ́n ṣe everything. Ẹni ló wá jíyàn burúkú nísìn, ẹni ò lágbára nísìn, ẹni kinní kan nísìn, ẹni ló tún gbà bọ̀dẹ̀ fún nísìn. Ìwà ọ̀dàlẹ̀ á máa jẹ́ ẹ̀. Máyégún ọ̀dàlẹ̀ ni ẹ́, ọmọ àná mọ̀pọ̀ dàlẹ̀ ni ẹ́. Torí ẹ̀ làwa ṣe dọ́gbọ́n lé ẹ kúrò ní movement yìí because a fẹ́ jẹ́ kó pollute ẹ̀ fún wa. Kò imagine tí wọ́n bá jẹ́ spokesperson tó yanjú mọ́ ẹ bí wàá ṣe yàbàrà rèé. Ó ti yàbàrà náà lọ́wọ́ èèyàn tó ń wù ẹ́ nísìn compare tó gbà tó wà pẹ̀lú Yorùbá nation. Fídíò ẹ tí wọ́n wò jù láyé yìí lórí channel yẹn is 94,000. Chief Sunday Igboho dẹ̀ lórí Chief Sunday Igboho ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹnu ìjẹta tó bẹ̀rẹ̀ orí burúkú tó bẹ̀rẹ̀ yìí wo tráfíkì tó ń gbé lọ o kò notice pé ó tún ti ń drop padà. Bẹ́ẹ̀ ni ilé ta bá fi tọ́ mọ èrì ló máa wo my brother. Now ẹ jẹ́ tún play video yìí fún yín àbí kí tí ọkọ̀ play video yìí fún yín náà kí n play video yìí náà fún yín ti brother mi ìkẹ́kẹ́ agbọ́kọ̀ tí wọ́n sọ ẹ̀wọ̀n. Ó kí gbogbo àwọn olólùfẹ́ wa mi pátápátá pàtàkì lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ má bínú pé no smiling to this afternoon please kò bẹ́ẹ̀rìn dé rárá. Ẹ jọ̀ọ́ owó tó bá mi rí fídíò yìí jọ̀ọ́ bá mi share rẹ̀, owó tó bá fi share rẹ̀ ò ní fi gbọ́mọ sí wọn bá mi share rẹ̀ kó dé ọ̀dọ̀ máa nǹkan tí wọ́n ń pè ní Máyégún tó wà ní London yẹn. Ẹnikẹ́ni èèyàn kéèyàn ìṣọkùnrin ìṣobìnrin tó bá try tó gbé ẹnu kan yánnayànna tó lọ ń ṣe ẹnu yánnayànna sí àbò Olóyè Sunday Igboho mi ní parọ́ fún mi fi mọ́ lóyìn tí ó ń tí orí kó jẹun kó tí ọmọ wẹ̀nú àgbo yóò tàn bí ilé epo lábọ̀ ni láṣẹ Èdùmàrè gbogbo ẹni tẹ́rí kó jẹ́ Máyégún àbí gẹ́nẹ́ pé ò ní sóríire Máyégún wú Máyégún. Wọ́n tó bá mi fídíò ò ní fọwọ́ náà gbọmọ sí wọ́n tó bá mi nífẹ̀ẹ́ bàbá Olóyè Sunday Igboho jọba mi ṣíà fídíò yìí kó dọ̀dọ̀ Máyégún tó wà ní London yẹn. Máyégún ò ní sóríire wú Máyégún. Sí bàbá Olóyè Sunday Igboho kan ló fi ń ṣe platform tó ń ṣe ó wá ní bàbá Olóyè Sunday Igboho wọ́n fẹ́ mọ̀ àwọn betrayal ni wọ́n ò ní sóríire Máyégún. Jọ tó bá mi fídíò bá mi ṣíà rẹ̀ kó dọ̀dọ̀ Máyégún tó wà ní London yẹn ò ní sóríire ayé máa bàjẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ pé ó fẹ́ mọ̀ ṣe ní ìrànlẹ́ sí àwọn Olóyè Sunday Igboho ẹ̀ ní sóríire jọba mi ṣíà rẹ̀ onífọwọ́ náà gbọmọ sí ire o ó kọ mí ní oṣù àbàdàn tí ò pé méjì. Iná ti gbọ́ nǹkan tí brọ́dà mi ẹ sọ ọmọ Yorùbá ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tíwà gàràgà ẹ gbọ́ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tíwà ẹni tó bá fẹ́ protest kó lọ protest. I personally mo sọ láti bẹ̀rẹ̀ gbagba làṣà mi ń ta mo ní mi àṣẹ kàṣẹ ní irú wa ń dúró dè tó bá ní ajáde a máa jáde Ọlọ́run ti mọjọ́ everybody máa kú. Ẹni tó máa kú at the age of 100 years kò lè kú at the age of 30 something kò lè kú at the age of 20 something kò lè kú at the age of 40 something kò lè kú ó máa pé ọdún yẹn kó tó kú. Báwí àkù báwí àkù kílẹ̀tà àkùkù fẹ̀ kan wí ká fi lẹ́gẹ́sì tó dá sílẹ̀ ká fi lẹ́gẹ́sì tó dá sílẹ̀ ẹ̀já dọ̀dọ̀ bàbá Máyégún.
Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. bàbá máyégún lẹ ti rí yẹn ẹ pè wọ́n ìwọ tó bá fẹ́ dira pé bàbá máyégún bóyá o fẹ́ gbàwé gbèrú bí kan tàbí any whatever pé bàbá máyégún sórí nọ́mbà yẹn rere níṣẹ́ olúwa mọ̀ pé ẹ máa wá dúpẹ́ lọ́wọ́ mi ẹ pé bàbá máyégún that is just by the way ẹ wò kọ́tà sàrídò kú bọ́ ṣe ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pe àwọn ní alágbára nílẹ̀ Yorùbá wọn ní liver ṣe Sunday Igboho lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lò ẹ̀kẹ́wà Sàrídò Kúnbọ̀ tó ń ṣépè fún Tinubu tó ń sọ oríṣiríṣi tó ń sọ̀rọ̀ kò bá kún gbè 9 minutes ìgbà tó rí pé ṣe Sunday Igboho support protest yẹn òun náà sáré declare pé òun dúró support kìnnìkan o gbogbo wọn mọ̀ nǹkan tó ń ṣe wọ́n ń dẹ pàkúté ni bàbá wa Olóyè Sunday Igboho dẹ̀ ṣe tí gọ̀rọ̀gọ̀ no ntọ́lọ́run bá ní kó ṣe ló máa ṣe ntọ́ bá dẹ̀ fẹ́ ṣe ló máa ṣe nobody can kẹ́ ẹ̀ lè tì wọ́n gbọ̀ngbọ̀n now ẹ wo gbogbo àwọn tó ń pe àwọn ní alágbára tó ń dúnkokò tó ń ṣe gbogbo ẹ wo géèmù tí àwọn Fúlàní gbá fún wa ẹ wo géèmù tó gbá fún wa à ń sọ fẹ́ èèyàn wa pọ́rọ̀ tó wà lẹ́yìn òṣòro ẹ̀sìn àwọn Fúlàní wọ́n ń fi ẹ̀sìn fi kó yín ní omi ọbẹ̀ jẹ ní ẹ wo fídíò yìí. ẹ kò máa bàyẹ̀ láì tó fi ń jà láláì dẹ́kun tán dá ẹlẹ́kun tó gbọ́ ó ní pé orúkọ ìpìlẹ̀ yín ti jọ yàtọ̀ tí mi bá pàdé àbúrò mi tí kì bá ṣe wípé bóyá ìyá ti pàápọ̀ àbí àtijọ́ súnmọ́ ara pé bí àwọn tí ìrìn àjò mi wálé wọn àbí mo wá mi gan tá a bá pàdé tá à ń jàjà àìkú ọmọ nulẹ̀ wa ni yóò máa lóun jẹ́ Ayọ̀délé yóò ní òun jẹ́ Múyìwá mi ní mọ̀ wípé àbíkọ́ fóun jẹ́ Emmanuel pápẹ́rẹ́ tó gẹ́gẹ́ bí orúkọ á sì máa bára wa jà ilé kan náà ti bí wa á ti rìnrìn àjò lọ sí Ìbàdàn àwọn ìdílé wa ní ìdílé wa ní ilé Adébísí níbi èèyàn pọ̀ bẹ́ẹ̀ mo sì gbé pẹ̀lú fún ọdún 6 pẹ̀lú bọ̀dá kan a sì sọ̀rọ̀ débẹ̀ rí wípé àwọn náà tán mọ́ ilé Adébísí níbi kan nígbà tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mo gbọ́dọ̀ rẹ̀ fọdún 6 ni o wọ́n ń sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n dárúkọ ilé Adébísí níbi kan àánú ọ̀tútù mo ní mo sì wá pẹ̀lú yín ẹ̀sọ́ débẹ̀ ó ń bá mi ṣe jẹ́ mo ní bàbá mi sọ fún mi wípé àwa náà tan mọ́lé náà níjọ́ náà mo pinnu pé kò sí nǹkan tí ọmọ Yorùbá lè ṣe fún mi ní bàjá mo wá padà ń béèrè àwọn orúkọ nìsín kí ni ìtumọ̀ Muftau ọ̀pọ̀lọpọ̀ orúkọ òkèèrè wà tẹ̀yìn ya wá ń sọ ọmọ tínú yín dùn ṣùgbọ́n ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ Muftau tó máa sọ̀tún Muftau fún yín nígbà táwọn èèyàn béèrè àwọn bàbá tán gbé ẹ̀sìn fún wọn béèrè ẹ kàn gba ẹ̀sìn ẹ gba orúkọ àwọn ọmọ ti dé lónìí afẹ́ béèrè ìbéèrè òbí wa a ti rí i pé nǹkan tó sọ lórí yín kò ṣe é yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́ àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́ tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run ẹ rí nǹkan kan o gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní ànábì kan Ábúráhámù tán pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́yàwó kan
tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Kaaba ọmọ ìyálé tó jọmọ Sarah òun náà kọ́ Jerusalem ṣẹ́rí pọ̀ mọ̀ bákan nìyẹn àwọn àáfàá bíbá yìí àti pásítọ̀ bíbá yìí sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwárú tí mùsùlùmí bá fẹ́ kìrìsìtẹ́nì á ní tó àǹfò ní yí orúkọ rẹ padà àní fi ọ ẹ wàá yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání inú bìkan ló ti jáde kìrìsìtẹ́nì mùsùlùmí kankan náà ni ẹ lọ wo ìtàn báìbù náà tó kọ Kùránì ó ti lọ́dọ́gbọ̀n ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú bíbélì náà ti kọ Kùránì gbogbo nǹkan lọ abẹ á kàn yọ àwọn orúkọ padà ní. tẹ bá rí máa parí nìsín káàkiri sùn tọrọ tẹ bá rí Emmanuel wọn á rí nínú ti mùsùlùmí náà tẹ bá rí Isaac Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àti ẹkùnrin wa pé now ní tó máa Farouk tó wà bẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá jù tẹ sọ mí ìsàyè kí ni ìfẹ́ ìsàyè ìgbìmọ̀ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ sọ mí ẹ sọ pé rẹ̀ mí lẹ́kún kò síbi tẹ́ ẹ̀ ti dárúkọ Yorùbá kò sí orílẹ̀-èdè tí Yorùbá ò sí ṣùgbọ́n torí orúkọ tá à ń jẹ yìí ọmọ Yorùbá ń dààmú tẹ́ ẹ bá dé ìta ọmọ Yorùbá ń fòrò ojúgbọ́ ẹ̀dá torí Ọlọ́run ọmọ Yorùbá ń fòrò ẹjọ́ torí Ọlọ́run Farouk kan fún àyè mo ní bàbá mi kí ni orí tí mo gbọ́ Farouk pẹ̀ fún ọ Mufta kọ́kọ́rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Ajara òkúta Mistura àti kí ló fi ń wọ nǹkan wọ́n sọ ọ́ lọ́mọ orúkọ dáadáa rí pé ègún ti dé ni ọmọ Yorùbá ọmọ aládé ń dààmú gbogbo òdílé Yorùbá ọmọ aládé ni wá ọ̀rẹ́ tó fẹ́ sòótọ́ mọ́ tí kìí sẹ́wọ́n fẹ́ sòótọ́ yóò máa bẹ̀rù mùsùlùmí tí mùsùlùmí fẹ́ sọ̀rọ̀ yóò máa bẹ̀rù kìrìsìtẹ́nì ẹ wá ń pín wa mọ́wọ́ ẹ jẹ́ kámẹ́rà lọ́mọ ìyá Emmanuel Tefanisi mo wá ń wà túmọ̀ kí ni túmọ̀ Emmanuel mo ti béèrè túmọ̀ Farouk bá bá ń sọ wọn ní ìtumọ̀ kan sọ wọn ní àbá kan ti jẹ́ bẹ́ẹ̀ ẹ tó jẹ́ bẹ́ẹ̀ ìran tó jẹ́ bẹ́ẹ̀ rí ẹ mọ̀ nítorí sọ ni gbogbo ìran pátá ló ń bọ òòṣà bí sí yìí wọn kó mẹ tọ́wọ́ pé wọ́n ń bọ òòṣà wọ́n ń sin ojú bọba wọ́n ń sin àwọn tọ́tọ̀ ẹsẹ̀ wọn wá sáyé mo ti gbọ́ yìí sà àti Jerusalem ni o àti kíní kan ni òfin kẹ́kẹ́ náà ni now Emmanuel ìtumọ̀ Emmanuel ni pé ẹni tó ń sin Ọlọ́run. God is with us. God is with us. Now why can't we give the name in Yoruba language to our children? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo ti parí ṣùgbọ́n dáàdì ẹ bá wa sọ ìfẹ́ ò sí mọ́ láàrin ọmọ aládé o ọmọ aládé ni ọgbọ Yorùbá ẹ fi ìfẹ́ sí àárín wa mo dúpẹ́ sọ tó látẹ̀kan ẹ sọ pé tó wọn sí pé ẹ fi ìfẹ́ ọmọ Yorùbá ò ní ti ara wọn mọ́ o títà tí ìrà àtijọ́ àjọ ń jẹ àmàlà àtijọ́ ń para àtijọ́ kíyà ya bílíkì lójoojúmọ́ wọn ò ní ti ara wọn o gbogbo ẹjọ́ àti ti nífẹ̀ẹ́ kò lè bọ́ọ̀lù pàdé pẹ̀lú fòrò tọ́ ojú ẹ̀ lọ ẹ ṣàlùkọ́. Sunday Igboho jáde làmọ́ ọpẹ́ ńlá fọ́bá tó ṣe ìdúpẹ́dúpẹ́ àti fáwọn tí ò sùn tí wọ́n ń pè dandan kọ́ má dé ẹ̀ mọ́ kó má ṣe kú sí ipò ìkà ò làwọn ń fẹ́ kó kú sí ipò ìkà ò kò sí ní kú sí ipò ìkà ò wọ́n lágbègbè orí tó ń jà fún tí ò sí mi. ọba Adéyẹmọ wọn láyé inú kan tó ń lò ìgbà ọ̀tá oníkà ẹ̀ ọlọ́wọ́ ní farasílẹ̀ ń fara ẹ̀ mú. Police for inside Lekki.
Let me know. Do we have? Our youth are obedient, they are law-abiding, they are respectful. We understand where we are coming from. We will not allow anybody to use us in our tranquility to cause problem for this country. During the dry season, people did not believe we could farm. We have so much food in our reserve. And from today, I will release 50,000 metric tons of food. So we're going to slash by 50% any food, any grains. By the grace of God, in the next 2 months, we are crashing the price of food by 90%. For this food, even civil servants, you can take bag of corn, rice, millet, guinea corn, beans, and pay in 4 months. We must keep aside our differences and work towards a common goal for the peace, stability of our country. We believe in your leadership, we believe in your guidance, and we will continue to be with you. While others are planning protests, we're busy praying for the success of our Bola Tinubu and the success of our dear former governor. We believe strongly that demonstration or riots will not solve any problem. It's peace, dialogue, understanding, and change of attitudes that will solve all our problems. We are all lucky that we are deployed to Niger, because in him we find leadership, we find support, and we have no reason but to deliver. Let's call our children to order, especially we mothers. So let us not be part of this protest. And I'm giving you my word, we are not part of the protest. A child that is well brought up by the parent and also through religious education, he will never be involved of any act of violence. Prayer is very important for anything we want to do. We are praying for you, and we will continue to pray for your success and success of Niger State. We are working even today with the youth organization to trace out who are the organizers of this protest, so that we talk to them to understand that in Niger State, this protest is not welcome. I want to assure you that the youth constituency of Niger State are not in tandem with this forthcoming protest. I have gotten a message from the 36th Council President that we should embark on the protest, and I want to make it clear that I have directed all the chapters, institutions in Niger State that they should distance themselves in relation to the protest. We thank you very much for coming, and we are very glad and proud of Niger State.